sallallahu alaihi wasallam. Àlékún ìkẹ́ Ọlọ́run, àlékún ìgẹ̀ Ọlọ́run, àti àlékún àlùbáríkà rẹ̀, àtàlékún orí ajẹ́jẹ́ tẹ́. Ọlọ́run dákun bá wa ṣe fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. gbogbo àwọn aráalé ẹ̀, gbogbo àwọn sọ̀hábà rẹ̀, Ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún wọn. Àmín ya Allah. Àti gbogbo àwọn tó tẹ̀lé, àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn, àtàwọn tí ó tún máa tẹ̀lé wọn, Ọlọ́run dákun bá wa ṣe dáadáa rẹ̀ fún wọn. Àmín ya Allah. Àwọn bàbá Mùdír, àlékún orí rẹ̀, àlékún dùnú rẹ̀, àlékún àlàáfíà rẹ̀, àlékún àwọn àìkúbálẹ̀ rẹ̀, àìkúbálẹ̀ ọ̀rọ̀ rẹ̀, Ọlọ́run dákun bá wa ṣe fún wa. Àmín ya Allah. Gbogbo tí ń bá àwọn ọlọ́kàn jẹ́, Ọlọ́run dákun bá wa sọ ní ìdùnnú. Àmín ya Allah. Gbogbo tí wọ́n fẹ́, Ọlọ́run dákun bá wa ní ìjìnlẹ̀ sí wọn. Àmín. Gbígbà àdúrà tó pọ̀, Ọlọ́run dákun wá bá wa ṣe fún wa. Àmín. Ọlọ́run la hawla wala quwwata La ilaha illa Allah. àwọn òbí wa, Ọlọ́run bá wa ṣíjú àánú rẹ̀ wò wọ́n. Àmín. Oore tayé, oore tọjọ́ ìgbéga ìyáàmà, Ọlọ́run dákun bá wa yọ̀ǹda rẹ̀ fún wa. Àmín. Àwọn òbí náà wọ́n gbìyànjú, wọ́n ṣiṣẹ́, wọ́n túra nínú ayé wa. Ọlọ́run ẹ̀san tayé àti tọjọ́ ìgbéga ìyáàmà, Ọlọ́run dákun bá wa san wọ́n. Àmín. Má jẹ́ kí wọ́n fojú sunkún àwọn ọmọ wọn. Àmín. Ọlọ́run la hawla wala quwwata. La ilaha illa Allah. Akíra wa kú Ramadan. Akíra wa kú lóṣù àbí, oṣù kẹ́, oṣù àbáríkà tá ń bẹ́ẹ̀. Ti 2026 yìí ó pé méjìlá lónìí, àbí? Wẹ́rẹ́wẹ́rẹ́ ìmọ̀ ń lọ náà nìyẹn. Ọlọ́run má jẹ́ kẹ́mi wọ́n bá lọ. Àmín. Àtàwọn aráalé wa má jẹ́ kẹ́mi wọ́n bá lọ. Àmín. Ọlọ́run àbẹ̀ọ́ oore tí bẹ́ẹ̀ lọ́rọ̀ máa bọ́ ẹ̀ jẹ́ kó káyẹ̀ nìkan kan wá. Àmín ya Allah. Gbogbo ẹ̀ṣẹ̀ wa já foríjì rẹ̀. Àmín. Ìkẹ́ ẹ̀wọ̀ Ọlọ́run, àlùbáríkà Ọlọ́run láti jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. Àmín ya Allah. Ọlá la hawla wala quwwata. Illa billahi al-aliyyil. Tafsir wa tá a bá lọ nínú Suratul Muzammil. Níbi tá a dúró sí, tá a kéwú dé lánàá. Òun náà ni ibi tọ́lọ́run ti ní kí Jibrilu ó lọ máa sọ fún Ànábì wa Muhammad Sallallahu alaihi wasallam. lórí ìnira, ìpenilókùrọ̀, ìsọ̀sọ́kúsọ sí ni, ìhùwà burúkú sí ni, táwọn tí wọ́n gbà fún Ànábì wa Muhammad Sallallahu alaihi wasallam. tí wọ́n ṣe sí Ànábì wa Muhammad àtàwọn sọ̀hábì ẹ̀. Bí gbogbo kìíní tí wá lágbára tó tí wọ́n ṣe fún Ànábì wa Muhammad, a sọ ìkan tàwọn méje kan fún alánà àti bí wọ́n ti kọsẹ̀ lára Ànábì àti bá Ànábì ṣe sùúrù fún wọn tó fi wọ́n sí kóòtù Ọlọ́run tọ́lọ́ ṣe wá ṣèdájọ́ wọn. Àjẹsọ́ lórí wípé nígbà náà ó ṣe lè máa lo àwọn sùúrù yẹn nínú ayé wa. Ọlọ́run wá ń sọ fún Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Ó ní wọ́n fi mìíràn àìlẹ̀ àmà yaqulun. واصبر على ما يقولون وهجرهم هجرا جميلا وهجرهم هجرا جميلا. Ọlọ́run ní ìwà Ànábì sallallahu alaihi wasallam ṣe sùúrù àìlẹ̀ àmà yaqulun lórí gbogbo tí wọ́n sọ sí ọ̀hún. لا ما
tó bá sọ wà láìpẹ́ àwọn tí wọ́n wá ń sọ ọ̀hún kọ́ wá yàn wọ́n lódì. واهجرهم هجرا جميلا واهجرهم هجرا جميلا. ṣùgbọ́n èèyàn lódì ta ní kọ́ ọ̀yàn wọ́n lódì níbi hajran jamila. ìyàn lódì èyí tí ó rẹwà ni. ìyàn lódì ìsúnmọ́ ní ìyàn lódì tún lè gbé sóríṣiríṣi. ìyàn lódì wípé ní èmi àti òní jọ ṣe mọ́ láíláí àti ẹ̀yìn nínú ìfẹ́ níní rẹ láńtà ìfẹ́ kájọba ara wa ṣe irú yẹn bẹ bó tiẹ̀ jẹ́ wípé ní la yajuzu lil muslim wa akhihi fil islam. irú yìí ò tọ́ sí mùsùlùmí àtọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn kò wá ní àáyàn àwọn olóògbé ọkùnrin ni o. ìlà mẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alaihi wasallam ló fi yá mọ̀ pé láyé àkébìlì mùsùlùmí àyẹ̀ ìjọ àfọ́wù fọ́wọ́ fẹ́lá. pé kò tọ́ sí mùsùlùmí kó yan ọmọ ìyá rẹ̀ mùsùlùmí kejì kó yàn án lódì ní tó bá ti kọjú ọjọ́ mélòó mẹ́ta. gbogbo ọ̀fẹ́ yóò tiẹ̀ fẹ́ jọ sọ́ni ẹbí síra yín tó bá jẹ́ mùsùlùmí sí mùsùlùmí má jẹ́ kọjú ọjọ́ mẹ́ta ẹ tètè yẹn ní tó bá wà bẹ́ẹ̀ tètè sọ sínú rẹ fún lágbájá ọ̀sẹ̀ ní ohun bàbá ìsinmi ní ìdẹ̀ láìpẹ́ ní ìfẹ́ dí ọ sínú mi ò fẹ́ mọ́ ẹ lódì Islam ò fẹ́. so ìtumọ̀ àdé ìpè ní ìyẹn lè ṣe pé yóò fẹ́ yàn án lódì ṣùgbọ́n tó bá yàn án lódì mọ́jọ kọjá ọjọ́ mẹ́ta. gẹ́gẹ́ bí mùsùlùmí sí mùsùlùmí. tí ẹ bá wá wo àwọn tí wọ́n kó nira bá nẹ́bùwà Muhammad yìí. tọ́lọ̀ wọn bá wá sọ fún nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam pé kó yàn wọ́n lódì. ẹ rí wípé ní àwọn wà lórí wípé wọ́n sì ń ṣẹbọ lọ́wọ́. ìwà lórí pé wọ́n ń ṣẹbọ lọ́wọ́ wọn àti ìfẹ́ gbà fànàbì wọn sì tí ìfẹ́ kí àwọn tí ó gbà fànàbì ó gbà fànàbì. ṣùgbọ́n àwọn iná lọ́wọ́ ọba gbà nábì dìde sí pé kó lọ lè fi wọ́n mọ̀nà. tábìlì bá wá ní ìyẹn ìlú nìkan yẹn àṣẹ ìgbọ́dọ̀ pàdé bó ló ti fẹ́ ṣe ẹ̀jẹ̀ fún wọn. tíyàn ló ní àwọn ẹgbẹ́ pé àgbọ̀dọ̀ pàdé owó àgbọ̀dọ̀ ríra wa àgbọ̀dọ̀ fojú kan wa tó yẹ pé ti láíláí ni ti parí kan dání. ẹrù wípé ní iṣẹ́ tà nábì fẹ́ padà jẹ́ èrè tó fẹ́ jẹ látara wọn nípa pé kó fún wọn mọ̀nà ó ṣẹ̀ṣẹ̀ kó má rí ṣe. Ọlọ́run wá ní sọ́ọ́rí iṣẹ́ tà gbé wọn wà nábì ta nípa ọ̀rọ̀ jẹ́ ìṣẹ́ṣẹ́ tó rọrùn. nínú àwọn ọ̀wọ́n náà tí wọ́n ń bú ọ lónìí ara wọn tí ó gbà á padà lọ́wọ́ rẹ̀ tí wọ́n gbàṣẹ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sì bú ànábì kódà nínú àwọn míì tó kó nira bá lójú ọ̀nà dáhàwà àwọn tó wọ́n bá fẹ́ padà lọ ọlọ́wọ́ bá padà lò wọ́n nínú wọn tó jẹ́ pé wọ́n padà gbà fún ànábì. tó ń ti bí wọ́n ti kọ́kọ́ lè máa tẹ́lẹ̀ ẹ̀yìn pé gbogbo àwọn tó padà kó ìbá sílámù gan lọ́pọ̀lọpọ̀ wọn àwọn tó jẹ́ pé líle wọn lè má ànábì gan púpọ̀ nínú àwọn tó ń lè má ànábì púpọ̀ so táwọn ti bá tọ́wọ́ máa sọ pé kó yàn wọ́n lódì tán yányá pé wò gbọ́dọ̀ pàdé mọ́sẹ̀ ẹ̀nà wípé irú àwọn ẹ̀yẹ wọ́n ti máa padà rìbáàt sínú ẹ̀sìn kò nínú ọkọ̀ wáàsì sínú ẹ̀sìn. ọlọ́run wá sọ pé nítorí tí wọ́n ń sọ yẹn tí wọ́n fẹ́ máa kọjú àtàwọn èèyàn pé kẹ́ ẹ má rẹ̀ sì ṣe ìṣùgbọ́n ìrìn láàmà yẹ kùnú náà wọ́n ṣàdúrà láàmà yẹ kùnú náà wọ́n hajúrì wọn kùrẹ́tì rán jẹ́mílá wọ́n ṣùgbọ́n láàmà yẹ kùnú náà wọ́n hajúrì wọn kùrẹ́tì rán jẹ́mílá. ìyànlódì tẹ́lẹ̀ olùwípé ní kìí ṣe maksud
ẹ̀ kí ṣe tọ́lọ́ bá gbèrò wípé ayẹ̀ tó kà wọ́n ní ha ìjà pé kó fi wọ́n lẹ̀ kányányá pé kó fi wọ́n lẹ̀ kányányá náà. Torí pé ní ìta ìpọ́ìsì lọ́dọ̀ ànábì náà ní pé ayẹ̀ ìjà ẹ̀rọ àwọn ilẹ̀kì kó pè wọ́n sẹ́sìn ni. Sísú pé yóò máa ṣe sùúrù lórí àwọn tí wọ́n kó bà yẹn. Ìyẹn ló ní ìdè tó rẹwà ní wípé ní kò ní máa jẹ́ pé yóò lọ máa mú abẹ́rẹ́ àti kó máa bá sọ̀rọ̀ púpọ̀ jù. Kì í ṣe pé yóò máa jókòó tí a púpọ̀ jù. Kì í ṣe pé yóò máa rò pọ̀ mọ́ ọmọ púpọ̀ jù. Yóò rà fún ọ, yóò rà fi dáàbò lẹ̀. Ìgbà tó bá fẹ́ yẹ kó máa sọ̀rọ̀ yóò fi lọ sí kíni, yóò fi lọ máa sọ. Ọlọ́run fi sọ pé ìyàn lórí ìlànà ìyàn wọ́n lórí ajẹ́rán جميلا واصبر على ما يقولون وهجرهم هجرا جميلا واعتزلهم اعتزالا جميلا بلا جزع ولا فحش. Ìtumọ̀ ẹgbẹ́ ní yẹra fún wọn ní yẹra tí ó rẹwà. Kò ní sí máa ń kan àmọ́ rẹ níbẹ̀, kò ní sí máa ń sọ̀rọ̀ débi ìgbé sí rẹ níbẹ̀, kò ní sí máa ń sọ̀rọ̀ burúkú sí rẹ níbẹ̀. Nítorí wọn bá ní káàkiri bí ó ṣe kéde kó fi bá wọn lò nìyẹn. واصبر على ما يقولون وهجرهم هجرا جميلا واصبر على ما يقولون وهجرهم هجرا جميلا. الله عليه وسلم. Bó ti jẹ́ wípé ní tó kàn rẹ̀ tó ní bẹ́ẹ̀ ni wípé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ìdílé rẹ̀, tó jẹ́ ará ilé ẹ̀, tó jẹ́ fámìlì ẹ̀, tó jẹ́ làwọn tí wọ́n ń ṣe kíni, tí wọ́n ń ṣe ìkan yìí fún. Nínú tí Ìsìláàmù sì fẹ́, ó náà ní wípé ní ká máa ròpọ̀ máwọn èèyàn. Àròpọ̀ máwọn èèyàn. Ṣùgbọ́n a gbọ́dọ̀ máa ṣọ́ra. Torí pé ní ẹni tó bá ròpọ̀ máwọn èèyàn, àbọ̀ fẹ́ máa jèrè ọkàn àwọn èèyàn. Wọ́n tó ọjà àfà tó gbé sí àwọn ànábì ọlọ́wọ́ bá dání. Ẹni sọ wípé ní ọ̀fẹ́ ta kété sáwọn èèyàn kọ́ wá máa rí ìyàtọ̀ sínú ẹ̀sìn. Ọlọ́jìnà sáwọn èèyàn. Ọ̀rùpọ̀ mọ́ wọn. Wọ́n àwọn olùwàfẹ́ kò sẹ́sìn. Nírí ìyàtọ̀ sẹ́sìn. Torí pé ní àwọn tó fẹ́ pè sẹ́sìn lára kọ ọ̀rùpọ̀ mọ́ wọn. Táwọn náà ń wò ṣe sí rẹ. Tí wọ́n ń wà sí rẹ tán mo bọ́ ọ̀sẹ̀ ń wà sí. Tán mo rú àwọn ọ̀wà tán bá lọ́wọ́ rẹ̀. Ìní ò wá fa tó jẹ́ ìpè ní tó ń bá ń sọ ọ́ sí wọn, àwọn náà lè máa gbọ́, wọ́n lè máa tẹ̀lé. Wọ́n fi àwọn oríṣiríṣi nǹkan dán ọ wò, wọ́n wò bóyá ọ lè ṣe sùúrù lélẹ́rìí àbọ̀ ní lè ṣe sùúrù ẹ̀. Bó o bá lè ṣe sùúrù ẹ̀, ọ lè padà látàrí ìhùwàsí tí wọ́n bá wá bá lọ́wọ́ rẹ̀, ọ lè padà jẹ yọ ọ̀kẹ́ wọn. Ó ní bọ́lá ṣe sọ fún àtẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam pé wọ́n sún ní ìrìnlẹ̀ يقولون وهجرهم هجرا جميلا واصبر على ما يقولون وهجرهم هجرا جميلا. Muhammad الله عليه وسلم. المؤمن الذي يخالط الناس المؤمن الذي يخالط الناس ويصبر على أذاهم. Ó ní mùmínì èyí tó ṣe wípé ní يخالط الناس, ìmọ̀ báwọn èèyàn ṣe, ìmọ̀ orúkọ báwọn èèyàn. ويصبر على أذاهم. Kì í ṣe pé owó bá náà ní mọ̀ ìyàwó èèyàn lódì. ويصبر على أذاهم. Ìnira tí wọ́n bá wá ń kó bá yóò ṣe sùúrù lélẹ́rí. Gbogbo tó bá fi ìkànnì yóò ṣe sùúrù. Gẹ́gẹ́ bọ́lá ṣe pàǹdẹ́bì náà láti ẹ̀kọ́ máa ṣe sùúrù lójú ogun tí bá ń kó lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀. Ó ní wọ́n á tún ṣe sùúrù lélẹ́rí bẹ́ẹ̀. أعظم أجرا من المؤمن الذي لا يخالط الناس. Ànábì ní irú mùmínì bẹ́ẹ̀ yóò tún ní ládá tó pọ̀. Yóò lẹ́san tó tóbi. Irú ẹni bẹ́ẹ̀ lọ lájú mùmínì kan lọ. Tó jẹ́ wípé الذي لا يخالط الناس. ẹ̀mùmí lẹ́kùn òun máa rò kó máa ń èèyàn. لا يصبر على أذاهم. Òun wá máa ṣe sùúrù lórí àwọn ìnira tó fi ń kàn án. So ìtumọ̀ rẹ̀ ní wípé ní
èyí ó ní lára gbà lórí tó ọba báwọn èèyàn ṣe, ó ní lára gbà lórí tó ọba ń báwọn èèyàn hùwà. tó ọba rọ ìwà èèyàn èyí ò ní báwọn èèyàn ṣe. ẹ̀gbọ́n tí a bá wo ìhùwàsí àwọn èèyàn, tó ọba wo táwọn èèyàn máa ṣe é fún yàn, ọ̀ ní fẹ́ bá ẹ̀dá ọlọ́pàá sí. torí ìpèníjà bá ń wà àwùjọ táwà, bọ́ ọba lọ wà lẹ́nu iṣẹ́ kan tó bá ti di wípé ní ọmọọṣẹ́ yẹn ṣe ju àwọn tẹ́ ẹjọ́ jákèjẹ́ lọ, ó ti dáná. torí sì ni ọmọ ẹni tí wọ́n máa pé méjì mẹ́ta ọ̀rọ̀ rẹ̀ wọ́n máa sọ ní sí àwọn ọmọ lágbájá yìí. ó lè kẹ́ ló máa sẹ́yìn ọ̀gá wọn láìkẹ̀ ní gbogbo wa, kò tí wàá jẹ́ kọ́kọ́ orí nira wa, ọ̀gá wọn máa ń lé oná gbé gẹ́gẹ́ lórí gbogbo àwọn àyè. àṣà ni wọ́n àti sọ́rọ̀ rẹ̀ báyìí. ó dẹ̀ ń tọ́ ọ̀rọ̀ kó súnmọ́ ọdún olóòmọ̀ jẹ́ inú ma bẹ́ẹ̀ náà tó ma gbé ọ lẹ́sẹ̀. ẹ dákun sẹ́bi téèyàn bá tí wọ́n kojú rú nǹkan yẹn nínú ayé yóò tún wá dùn mọ́ tó kó wọn bá yẹn sí. bẹ́ẹ̀ wà láàrin àwọn ọ̀rẹ́ tẹ́jọ kóra ń jọ bóyá ẹjọ́ dàgbà àti kó jọ máa jẹ gbogbo yín pọ̀, tó wá ti tó wà nìkan ní ìyá jù láàrin ara wọn yóò sì tó máa pẹ́ bíríkótó ẹ̀já fura. kámọ̀ bóyá ó ti lọ sí kẹ̀kẹ́ tó yẹ pé kádàrá àwọn nínú ó sì wá jò kẹ̀kẹ́ láàrin àwọn àsìkò bí ó ti fún àjọ náà bóyá nínú nǹkan lára wa ní ó sì lè tó nìkan tí wọ́n máa sọ ọ́bẹ̀ láàrin ara wọn látàrí wípé wọ́n fẹ́ fi bàjẹ́ àti àwọn bàbá wa tí a máa tẹ̀sí ẹ̀. àwọn bàbá wa ikis ọlọ́run kúrò kò jẹ́ kí á. Àmín. Alhamdulillahi al-azim. Asbir ala ma yaquluna wa hajruhum hajran jamila. Wasbir ala ma yaquluna wa hajruhum hajran jamila. وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا. أولي النعمة ومهلهم قليلا. إن لدينا أنكالا وجحيما. إن لدينا أنكالا وجحيما. ọlọ́run ọba bó ṣe sọ̀rọ̀ àwọn ẹ̀dá nìyẹn. tó tí ẹ bá wá wo ìwà èèyàn tó wo ìwà ẹ̀dá táwọn ẹ̀dá máa ń ṣe síyàn, ọ̀ní fẹ́ bá ẹ̀kẹ́ ṣe. bó dáa fún ọ ọ̀rẹ́, bí ò dáa fún ọ ọ̀rẹ́, bó yọ ọ̀rẹ́, bí ò yọ ọ̀rẹ́ láàrin àwọn èèyàn. kò wá síbi tí ò sí, kò síbi tí ò mọ̀ bẹ́. ìyẹn ni hadith àtẹ́wà Muhammad kàkékè pé tó wàá jẹ́ fún mi ní òdodo òun lẹ́nu tó jẹ́ pé yóò mọ báwọn èèyàn ṣe yóò máa rò pọ̀ mọ́ wọn. ṣùgbọ́n ìnira tí bá ń rí látọ̀dọ̀ wọn yóò máa ṣe kíni, yóò máa ṣe sùúrù ní o, torí pé yóò máa rí. so ẹni tí bá wá ń báwọn èèyàn ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe sùúrù lórí gbogbo ohun tí bá ń kojú lọ́dọ̀ wọn, àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam wà ní èèyàn ládàá rẹ̀ ó tóbi, ládàá rẹ̀ ó pọ̀, yóò lọ́lá ju ẹni tó jẹ́ wípé ní kò máa ṣe báwọn èèyàn ṣe lọ, kò sì máa ṣe sùúrù lórí ìlànà tó kó bá. أعظم أجر من المؤمن الذي لا يخالط الناس ولا يصبر على أذاهم. ìkànnì àwọn àlùfà nígbà tó dá àwọn èèyàn wò, tó wọ àwọn èèyàn bí bò láti káyé jábà ẹ̀ tí báwọn èèyàn ṣe rí rèé, àṣìbọ̀rẹ̀ ṣe rí rèé, ṣé bá tù wá lù ṣe rí rèé, ṣé ó mú òfin máa lù ṣe rí rèé, táwọn náà bá ṣe nínú ayé báyìí. ó wá ní wàzáwò
وزهدني في الناس معرفتي به وزهدني في الناس معرفتي به وطول اختباري صاحبا بعد صاحبي وطول اختباري صاحبا بعد صاحبي فلم تجرني أيام خلا يسرني بواديه إلا ساءني في العواقب 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 ولا شرط أدعه لدفع ملمتي من الدار إلا كان إحدى النوائب من الدار إلا كان إحدى النوائب وزهدني في الناس معرفتي به وزهدني في الناس معرفتي به وزهدني olóhùn mi ráyé sá وزهدني في الناس ohun mi réèyàn sá معرفتي به àwọn èèyàn àbìbí yẹn yẹn àwọn èèyàn àbìbí yẹn yẹn ó ní wazahadani ó wá mú mi ráyé sá ó mú mi réèyàn sá. معرفتي به Màrífàtì bìí mímọ̀ mi tí mo mọ̀ àwọn èèyàn. Dídámọ̀ tí mo mọ̀ èèyàn pé ń téèyàn jẹ́ rèé. Béèyàn ṣe rí rèé, bójú ayé ṣe rí rèé. Màrífàtì bìí nọ́lẹ́jì mi ìmọ̀ mi tí mo ní ń pa àwọn èèyàn ló jẹ́ ń sá fáwọn èèyàn. Torí pé mo rí wípé ní èyí bẹ́ẹ̀ ṣe yẹn. Tí ẹ bá ka orí tí ẹ bá ka ìyẹn lọ́dọ̀ àwọn èèyàn. Ọ èsì ti yé yẹn. Ọ ti ẹ̀ fẹ́ báyìí kankan ṣe. Ó ní tẹ fílípìtì fẹ́ báwọn èèyàn ṣe mọ́ ni pé mo ti mọ̀ jù nípa àwọn èèyàn. Ọ̀rọ̀ àwọn èèyàn yé mi, ìṣesí àwọn èèyàn yé mi ló fà á tẹ fílípìtì tí mo fi ń sá fáyé tí mo ń sá fẹ́ èèyàn. وزهدني في الناس معرفتي به وكل اختباري صاحبا بعد صاحبي وكل اختباري صاحبا بعد صاحبي Ó ní tẹ tó fi wá rí mi tí mo fi bẹ̀rù èèyàn. وكل اختباري Olùtìbẹ́ẹ̀lì. Ó ti pẹ́ òjò ti pa púpọ̀ náà òjò ti pẹ́. Mo ti dá àwọn èèyàn wò, mo ti ní experience pẹ̀lú wọn. Mo ti yẹ̀ wọ́n wò sọ́ọ̀hìbá ba'da sọ́ọ̀hìbì. وكل اختباري صاحبا بعد صاحبي وكل اختباري صاحبا بعد صاحبي Ó ní wọ́n tún lọ sí báyìí sọ́ọ̀hìbá ba'da sọ́ọ̀hìbì. Tó ń tí bí mo ṣe wá ń dáhùn èèyàn wò sọ́ọ̀hìbá ba'da sọ́ọ̀hìbì. Mo dọ́rẹ̀ẹ́ kan wò. Èmi àti ẹ̀yàn kẹjọ ṣe. Nígbà mo wò ó, ilé òtútù ọ̀yàn. Mo tún bẹ́ẹ̀ lò ní iṣẹ́. Mo tún wo ìwà rẹ̀, mo wo wá sí rẹ̀ wò, mo dán wò lórí àwọn wá sí, mo tún fi pélé ilé ètò ṣe yàn. Mo bá tọ̀ ń ṣe, mo bá tì í ṣe, mo wá ti dán o bẹ́ẹ̀ fa títí tí mo ṣe ń bọ̀rẹ̀ kan ṣe, ni mo bá mi ṣe, mo bá tọ̀ ń ṣe. Ó wá jẹ́ kí n mọ̀ nípa àwọn èèyàn, mo wá rí wípé ní èèyàn tó sá fún ẹja sá fún yẹn ẹja sá fáyé. وكل اختباري صاحبا بعد صاحبي وكل اختباري صاحبا بعد صاحبي Ó ní tẹ́sì tí mo ti ṣe fáwọn èèyàn tó ti pọ̀ jù yẹn tí mo ti wá mọ̀ wọ́n pé síbẹ̀ yẹn ṣe rí rè, kújú ayé ṣe rí rè, ìyẹn ló fà á tó fi di pé mo ń sá fáyé. الناس معرفتي بهم وكل
الختبان صاحبا بعد صاحب وطول الختبان صاحبا بعد صاحب. báyìí ó sẹ́kọ̀ọ́ ọmọ akéwù kan tó wà níbí tó náà ní yínú padà. زيدني في الناس معرفتي به وكل ختبان صاحبا بعد صاحب وكل ختبان صاحبا بعد صاحب. ولم تردني الأيام خلا يسرني بواديه إلا ساءني في العواقب بواديه إلا ساءني في العواقب. wọ́n ní nígbà tí mo wá ń dán gbogbo wọn wò yẹn. لم تردني الأيام خلا يسرني. Allahu Akbar. Ó lásìkò tí mo wá ń wo gbogbo ẹnì kọ̀ọ̀kan wọn wò lẹ́yọ̀ kọ̀ọ̀kan tí mo dán wọn wò tí mo tẹ́sí wọn wò. Fúnà túrí ní ajá. Ó láwọn ọjọ́ ayé kò wá fi hàn mí. إلا يسرني. Àwọn ọjọ́ ayé kò jẹ́ kí n rí kíláyẹ̀ sùúrù ni. Ìrí ọ̀rẹ́ ayò kan pé ẹ tí mo fẹ́ mú lọ́rẹ́ ayò ni o. Ọ̀rẹ́ ayò mi rèé o. Ọ̀rẹ́ mi inú mi rèé o. Intimate friend mi lélẹ́yìí o. Ọ̀rẹ́ tí mo fẹ́ kájọ máa bára wa ṣe ni o. Ó ní gbogbo àwọn tí mò ń dánwò ìgbà yóò wá fi ọ̀rẹ́ kan tó jẹ́ ìpele yóò máa dùn mọ́ mi nú. لم تردني الأيام خلا يسرني بواديه إلا ساءني في العواقب بواديه إلا ساءني في العواقب. Ètò jẹ́ pé nígbà wá níyì àwọn àbẹ̀rẹ̀ tiẹ̀ yà nígbà tó bá kọ́kọ́ dé báyìí tàjọ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wa fọ́tò tí ó kọ́kọ́ gbé wá tí kọ́kọ́ rí lára rẹ̀ yóò dùn mọ́ mi nínú pé ìyẹn rèé ọ̀rẹ́ rèé ẹni tí ìyẹn lè máa bá ṣe rèé ọ̀rẹ́ tí ìyẹn lè máa bá rìn rèé ọ̀rẹ́ tí ò ní sọ̀yàn rèé fọ́tò tí ó kọ́kọ́ gbé wá fún mi àfọ́sì nìyẹn ní tí kọ́kọ́ rí lára rẹ̀ nìyẹn ìwà máa fi gbogbo ìlú wa fi mú tán gbogbo nǹkan ní máa ṣe fún gbogbo ayé mi nífẹ̀ẹ́ lè gbé fún ṣùgbọ́n gba ayé táyé wá máa padà fún mi rí lára ẹ̀ ní pé بواديه إلا ساءني في العواقب بواديه إلا ساءني في العواقب بواديه إلا ساءني في العواقب. sẹ́ni tí bẹ́ẹ̀ rẹ̀ ṣe dùn tó dùn orí tí mo wò pé ọ̀rẹ́ tó ṣe bá ṣe rè ọ̀rẹ́ tí mo lè mú ni ẹ̀ tí mo lè fi inú tán rè ìlà sàání fìlà àìwá. إلا ساءني في العواقب بواديه إلا ساءني في العواقب. Àyàfi wípé níparí nígbẹ̀yìn at last finally last yóò padà sáfù sí mi náà yóò padà jàmbá mi ni yóò padà wà tí ò dáa fún mi ni. Nígbà tá a bá kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ yẹn tí mo rí tó gbé fọ́tò dáadáa wá tó bá ní pírọ́blẹ́mù yóò bá sọ́ọ̀bù ẹ̀ tó bá ní pèníjà kan ní bùrọ́tì àjọ yanjú ẹ̀. Tágbára rẹ̀ bá ká kankan tó bùkátà lọ́wọ́ ní bùrọ́tì tí ń fi ràn lọ́wọ́ ni tí ń fi bá ṣe. Ṣùgbọ́n gbẹ̀yìn gbà tọ́lọ́ bá wá gbàdúrà tiẹ̀ tó ní kọ́lọ́ wọn bá kẹ́ ẹ tó ní kọ́lọ́ wọn bá fún láàzìkì tó ní ìgbé ní ọlọ́run wọn bá gbé e lọ́wọ́ sókè jù èmi lọ tó ní kọ́lọ́ wọn bá gbé e nípò sókè jù èmi lọ tẹ́mi bá bẹ̀rẹ̀ lọ́wọ́ kékeré kan lọ́wọ́ rẹ̀ yóò wá sàkóso sí i lọ́wọ́ lọ́wọ́ bá mi má. ساءني في العواقب بواديه إلا ساءني في العواقب. Ìwà padà máa wá dẹ́n tí ó máa rà lé nínú díẹ̀ mọ́ ẹ̀.
pè báyìí yóò blọọkì mi ni nọ́mbà mi báyìí yóò ti dá àmọ́ tó bá ti wọlé báyìí yóò máa kọ̀ tiẹ̀ tó bá ti wá padà yóò padà blọọkì ẹ̀ ó ní tí ọ̀pọ̀lọpọ̀ wọn máa padà ṣe fún mi nìyẹn ìyẹn ló fẹ́ ló jẹ́ ńláyé sá lójú ó dàbí pé mi ìfẹ́ bá yẹn ṣe máa. bàwádì àṣàní ìfìlà wàdí bàwádì àṣàní ìfìlà wàdí. kì í wá séèyàn kan ló ṣe bẹ́ẹ̀ fún mi kì í séèyàn méjì kì í séèyàn mẹ́ta kì í séèyàn mẹ́rin mo ti tán ọ̀pọ̀lọpọ̀ èèyàn wò bẹ́ẹ̀ mo rí pé bákan náà ni wọ́n ní òjẹ́ fẹ́ bá yẹn ṣe máa. ọlámùtòrí ní ìlà ayé amúfìlà ẹ̀sọ́rùní bàwádì àṣàní ìfìlà wàdí. ولا صرت أدعوه لدفع ملمة ولا شريك أدعوه لدفع ملمة من الدهر إلا كان إحدى النوائب الدهر إلا كان إحدى النوائب ولا صرت أدعوه لدفع ملمة ولا شريك أدعوه لدفع ملمة ó ní wá yẹ wọn gbò yìí wàá máa pè é kọ́nà òkè bá débé mi náà tíṣà lẹ́yìn tó bá débé mi náà inú wa máa pè é pé tọ̀ wá rìn mí náà lọ́wọ́ kí á jọ ti kiri ìdánu ní tó ṣe mí wọn ọ̀pọ̀lọ́ lè ní kápára rẹ̀ ó kà fún mi lọ́wọ́ kí á jọ ṣe yíwọ̀n a máa pè é bẹ́ẹ̀ lẹ́yìn tèmi náà ti ṣe fún ó ní tẹ́ fílípìtì ìgbẹ́ báyẹn ṣe mọ́nú pé ìníyà ìnígbò lẹ́yìn tí ó máa pè é pé kájọ ti àdánwò tó fẹ́ dé tó fẹ́ sọ̀kalẹ̀ sí mi náà lábúrú yìí. ولا شريك أدعوه لدفع ملمة أصبرت أدعوه لدفع ملمة من الدار إلا كان إحدى النوائب الدار إلا كان إحدى النوائب àyàfi kí n rí wípé nínú àdánwò tí ń bá mi fínra gan òun náà yọ kan nínú nínú pírọ́blẹ́mù tí mo dojú kọ òun gan ọ̀kan nínú wọn ní nínú challenges tí mo ń face tí mo fẹ́ kó wá kú mi lọ́wọ́ lórí òun gan nínú àwọn tó wà ń bẹ ní òun gan ní ṣe bí o náà wà àwọn tí ṣe bí lẹ́jẹ̀ mi fọkàn tán. ó ní mo ti wá dáwọ́ èèyàn pọ̀ mo ti dáwọ́ èèyàn wò ló pọ̀ bẹ́ẹ̀ ó ti tẹ́sì wọn mo ní pé bákẹ́ náà ni wọ́n tún wá ti ń ṣe nìyẹn. كان إحدى النوائب الدار إلا كان إحدى النوائب. mo ráyé musáfáyé ṣùgbọ́n àdẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam ó wá sọ fún àgbẹ̀ ayé tó sá fún lóòótọ́ ẹ̀dá àbíbí yẹn lóòótọ́ wọ́n ṣe ní kéèyàn ó ferege lóòótọ́ ó ní ṣùgbọ́n tó bá jẹ́ mú mi ní òdodo yóò bá wọn ṣe ṣùgbọ́n yóò kàn máa ṣe sùn lórí ìlànà bá wọn fún un. المؤمن الذي يخالط الناس ويصبر على أذاهم أعظم أجرا من المؤمن الذي لا يخالط الناس ولا يصبر على أذاهم. Orí bàbá tí wọ́n ti bá wọn ṣe ọ̀sìn ní ṣe sùúrù lórí ìnira wọn ní rí àkóso ojú ọ̀nà tó lọ ní rí àtọ́sọ́nà ní jèrè oríire lára wọn. So nítorí ká nàbí òde láṣẹ ọrí lọ́lọ́ fi sọ fún pé wọ́n súnjẹ́ واصبر على ما يقولون وهجرهم هجرا جميلا. واصبر على ما يقولون وهجرهم هجرا جميلا. wọ́n máa ń ṣẹṣẹ́ fún àlẹ́bí nìyẹn ọlọ́run wá ní wàdà òní
وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا. ذرني والمكذبين. Ọlọ́run ìwà nẹ́bí dáhùn ní fi mí lẹ̀. والمكذبين àti gbogbo àwọn tí wọ́n pè wà nẹ́bí lókùrọ̀. Àti gbogbo àwọn tí wọ́n gbà fún ọ tí ilé ìpè ní gbólóhùn Ọlọ́run ọba tí mo mú wá fún ọ. Wọ́n pè é nírọ́. Gbólóhùn ní Ọlọ́run wọ́n pè é nírọ́. Àwọn àmì ní Ọlọ́run wọ́n pè é nírọ́. Àwọn ayé ní Ọlọ́run tó ń ké fún ọ wọ́n pè nírọ́ Ọlọ́run fèmí àti wọ́n lẹ̀. وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا. وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا. Àwọn tí wọ́n ń gbádùn ni wọ́n, àwọn tí wọ́n ń jayé ni wọ́n, àwọn tí wọ́n ń róye ayé tí wọ́n ń gbádùn nínú ayé ni wọ́n tán jẹ́ èèyàn lánàá ayé. Ọlọ́wọ́ ni wọ́n máa gbé ìlú máa lọ́ wọn lára tẹ̀lá. ومهلهم قليلا. Ọlọ́run ti lọ́wọ́ lára fúgbà díẹ̀. Lọ́wọ́ lára fúgbà díẹ̀. والمكذبين أولي النعمة ومهلهم قليلا. Irú wọn làwọn tá a sọ̀tọ̀ wọn lánàá. Àwọn méjèèjì tá a sọ̀tọ̀ wọn tí wọ́n lọ kó nira bá nípa Muhammad. Iná ni tó padà ṣẹlẹ̀ sí wọn ní ogun Bádìrì yẹn ló fi ṣẹlẹ̀ sí wọn. Ara pé ọlọ́sàn nìkan alára ìwọ́n sáà nìkan alára fi hàn lẹ̀ ní ọlọ́mọ bí ti dájọ́ wọn. Náà fi padà pa wọ́n pa ẹ̀sìn lógun Bádàrì. Wọ́n sin ẹ̀sìn. Ẹ̀sìn pé ní àwọn tí nínú àwọn tó ń dífà ilé ìfẹ́ náà ní òlú ni wọ́n. Àwọn tó ní ẹ̀ pàtàkì nínú òlú ni wọ́n. Tó tún wá jẹ́ pé ìdílé ànábì tí wọ́n á ní wọ́n. Nínú àwọn tí wọ́n wá tún ṣe bẹ́ẹ̀ tá a tún fẹ́ mú wá, ó náà ní Abu Lahab. Òun náà nínú àwọn atánkónira bá ànábì wa Muhammad ni. Bọ́ọ̀ bá ti ẹ̀gbọ́n ní ọ̀sán ti ká tábàtì yàdá. Tábàtì yàdá Abi Lahabin. Tábàtì yàdá Abi Lahabin wa tabba. Ma aghna anhu maluhu wa ma kasaba. Sayasla naran dhata lahabin. Wa imra'atuhu في جيدها حبل من مسد قد يدا أبي لهب وتب. Abu Lahab tó ń bọ̀ náà ni o nínú àwọn tó kó nira bá nàbí tó lọ́wọ́ bá sì ní kánà bí ó ṣe sí lórí ìnira wọn. Máa tábù láti máa ṣe fún ànábì wa Muhammad. Ọlọ́ni قد يدا أبي لهب وتب. Níjọ́ tó sọ fún ànábì wa Muhammad pé tabban laka ya Muhammad alhada da'aytani pé ìpam kó máa bá wà nẹ́bí sẹ́ntorí ìtọ́ fi pè á ní náà lọ́nà wà fún lẹ́sìn. Tabbati yada Abi Lahabin wa tabba. Ó ní ọwọ́ méjèèjì tí Abu Lahab sí náà sáà nẹ́bí o. Kí bàmú sì máa dìbà, kí irú ọ̀ sì máa dìbà láì. Tabbati yada Abi Lahabin wa tabba. Kí ló fi ànábì tí mo ránṣẹ́ pé ànábì mi náà ní pé ọ̀rọ̀ máa. Ọlọ́ni máa rìn náà àìníhù máa lù hù wà máa kàsábà. Máa dínà àìníhù máa lù hù wà máa kàsábà. Ó wá ní tó sì dánwò sáà nábì ní
àgbìnà àìlùmọ́lù dúkìá rẹ̀ tó ní owó rẹ̀ tó ní ti jọ́ lójú kò sí ní ìrọ̀lọ́rọ̀. àgbìnà àìlùmọ́lù àkàsábà. Iṣẹ́ tó tún wá ṣe tó gbélé àìṣe náà tó bá gbé ọ̀dọ̀ àwọn ọlọ́run kò ní ìrọ̀lọ́rọ̀. Yasula náà dátàlá bí. Àìdájọ́ olóòsì padà kó sínú náà kan iná tó jẹ́ pé ó ní ahọ́n náà rẹ̀ tó gìrìgìrìgìrì náà ló ló padà wọ̀ tó bá gbé ọ̀dọ̀ ìyá. Wọ́n máa tó hàmàlàtàlì màkọ́bí. Ohun wá dá orí ikú yẹn ṣe ìyàwó rẹ̀ tó náà kún un lọ́wọ́ lájọ́ sí orí ikú yẹn sànẹ́gbọ́ Muhammad. Ó jẹ́ pé hàmàlàtàlì màkọ́bí yóò lọ máa gé ibi ìsẹ́pẹ́ lọ́sàn yóò lọ máa kó sẹ́nu ọ̀nà àdúgbò Muhammad. Láti máa fi ní ànábì lára ọlọ́ọ̀ni akó náà máa. Mọ̀kúrátù hàmàlàtàlì màkọ́bí fi jìdìrà hábìlù min masadi. Fi jìdìrà hábìlù min masadi. Ó bá jíjọ́ gbé ìyáàmà. Tí wọ́n fi ṣe ṣéèlì fóun. Okùn tí ó gbé ọrùn tí ó máa lòdùn náà wọ́n ti ṣe ọ̀ràn tí ó wù tiẹ̀ kìí ṣe kékeré. Ìdáhù àbídáhàbẹ̀ lè nàbí sallallahu alaihi wasallam. Bọ́ọ̀lù àbúdá yìí ṣe wá kó ní abánẹ́bí. Bọ́ọ̀lù náà lòun náà ṣe ṣe tẹ̀lé ìfànàbí. Bóò ní ṣe ń pè ànẹ́bì nírọ́ lórí tọ́nà ọba ṣe tọ́nà sọ pé wàdánù ni wọ́n المجددين أولي النعمة ومهلهم قليلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا. ربيع ọmọ ìbáàdì dìrí ló gba ọ̀rọ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó wọ́n ń bá aláìmọ̀kan tó gba Islam wọ́n ní rọ̀lẹ́ ètò Rasulullah sallallahu رأيت رسول الله صلى الله عليه وسلم بصر عيني bisuki idil majaz. بسوق المجاز. Wọ́n wá àgbẹ̀lú àwọn ọ̀hún sallallahu alaihi wasallam ojú òun rí báyìí ojú méjì ló kẹlẹ̀ fẹ́ràn ànábì. بسوق المجاز. Ó ní òun wá rí ní ọjà idil majaz. Ó ní bẹ́ẹ̀ ló ti rí àgbẹ̀lú àwọn ọ̀hún يقول يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون. Bí ó bá ti wá bá ànábì bá ti wá jáde lọ sẹ́wọ̀n bọ́lá ọba ti gbéṣẹ́ lé lọ́wọ́ pé kó máa pa àwọn èèyàn tó gbọ́nà tọ́lọ́. Kò sì tí máa sọ pé káwọn wá ń kírun gbà náà. Kò tí máa sọ pé kí wọ́n á gbààwẹ̀ gbà náà torí pé kí irun ò tí ì dé, àwẹ̀ ò tí ì dé, à ń yọ zàká ò tí ì dé, à ń lọ hajj ò tí ì dé. Ṣùgbọ́n kí ni Ọlọ́run ní kó máa pe àwọn èèyàn sígbà ni pé kó máa pe wọ́n kò bí pé ká máa ṣẹbọ, kó máa pe wọ́n kò bí pé ká máa sin òòṣà, kó máa pe wọ́n kò bí pé ká máa pe kàmí pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run ó ní kó máa pe àwọn èèyàn síbi ìtàwọn ṣéèjì. يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون. Ọlọ́run ní kó máa pe wọ́n lọ síbi pé ká ṣe Ọlọ́run ọba lọ́kan. Ẹni máa ti ń pariwo ìsọ̀lọ́ ọba lọ́kan. Torí ibi tẹ́lẹ̀ wá wà nù, ibi tó lè wá wà nù. Èyí tí wọ́n ń pa àwọn èèyàn sí jọ́nà náà ni pé yá ẹ̀rùwà nọ́ọ̀sì, ànábì yóò lọ sọ́jà rà tọ́ ẹ̀yẹ ìyẹn mo pè é o. قولوا لا إله إلا الله. Lọ́jà ànábì àwọn sọ yìí pé kí ẹ máa sọ pé lá ilaha illallah. Ẹ máa sọ pé lá ilaha illallah. Ẹ máa sọ pé lá ilaha illallah. Ẹ máa sọ pé kò sí kankan bí ìtéèyàn máa ń jọ́sìn fún. Àwọn òòṣà ayé Láàtà, Uzza, Manata, tẹ́ǹsì láyé gbà ẹ̀ tẹ́ǹsì láyé gbà ẹ̀ máa sọ pé kò sí mú ẹ̀ṣẹ̀ téèyàn máa sìn. Ọlọ́run nìkan lèèyàn máa sìn. Ọlọ́run nìkan lèèyàn máa sìn. Bí wọn náà bá fẹ́ jíṣẹ́ yẹn láyé lónìí, wọn ló máa sọ fún gbogbo àwọn tí wọ́n ń bọ nǹkan bí ìtòyàtọ̀ sọ́lọ̀. Ṣàngó tó ọlọ́mbọ, Ọya tó ọlọ́mbọ, òkè tó ọlọ́mbọ, omi tó ọlọ́mbọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan tó ọlọ́mbọ tí wọ́n ń ṣe tọ́lọ́run yẹn, Ògún gbogbo ẹ̀ àti gbogbo nǹkan bí tí wọ́n kọ tó bá yàtọ̀ sọ́lọ̀. Iṣẹ́ tí wọ́n gbé dání lásìkò yìí nìyẹn gẹ́gẹ́ bí àfà.
Ànábì kéde tiẹ̀ fún wọn lánàá, ìwọ náà wá máa sọ fún wọn lẹ́nu. Ànábì wá ń sọ ọbẹ̀ fún wọn lọ́yà pé tẹ́ ẹ bá ti gbà bẹ́ẹ̀ tó dé nínú yín bẹ́ẹ̀ tó wọnú ẹ̀mí yín bẹ́ẹ̀ tó kò sí kẹ̀kẹ́ kò sí olúwa kẹ́tẹ́yàn máa ń forí balẹ̀ kẹ́tẹ́yàn máa ń jọ́sùn fún yàtọ̀ sọ́nà. Ó ní tí a bá ti ṣe bẹ́ẹ̀ tó fún lé. Ànábì lẹ́ jèrè tó fún lè. Ànábì lẹ́ sóríire tó fún lè. Ànábì lẹ́ ọ̀dọ́ Ọlọ́run ọba dé sí tó fún lè. Ànábì ní ẹ̀kọ́ Ọlọ́run ọba dáadáa. Ìtumọ̀ rẹ̀ ní pé gbogbo ọmọ bá jẹ́ mùsùlùmí la ilaha illallah gbọ́dọ̀ gbàgbọ́ nù rẹ̀ dáadáa. La ilaha illallah tó fún lè hàn. Ẹ máa sọ pé la ilaha illallah bẹ́ẹ̀ bá ti wí bẹ́ẹ̀ sí pẹ́ jèrè. ويدخل في حجاجها والناس متقصفون عليه. Ànábì Muhammad sallallahu alaihi wasallam yadkhulu fi hijajiha. Yóò máa wọnú àwọn ọ̀nà tí ń bẹ ní ọjà. Gbogbo ọ̀nà tó wọnú ẹ̀ jìdòjìdò bí Ànábì ó tún wọ bẹ̀ lọ. Wo tí wọ́n ní wọ́n á pè é sójú ọ̀nà ọlọ́tọ̀ lójú tí ọ̀. Wọ́n ní ẹja lọ pa àwọn ẹja lọ ṣe dáhùn olójú tí ọ̀. Ojúṣe máa ń tìyàn lójú ọ̀nà tó lọ. Tó o bá ti gbé sí ọlọ́wọ́ ọba dání kò sí ti túmọ̀. Kódà kọ́ ọjọ́ ẹtí máa ti yú. Tó bá ti jẹ́ bí èyí tí Ọlọ́run lọ gbé dání tọ́lọ́run lọ fẹ́ jẹ́ bàtìjú mọ́ra. Iṣẹ́ Ọlọ́run fẹ́ jẹ́ lásìkò ìgbà yẹn ojú ògbọ́dọ̀ tí ọ mọ́. Ọ sì máa ń la òdodo mọ́lẹ̀ ní ojú ògbọ́dọ̀ tí ọ àti òdodo mọ́. Ànábì wọ àárẹ̀ ọjà lọ bẹ́ẹ̀. Kò sọ pójú tì mí, kò sọ pé ìfẹ́ ti ṣe ọlọ́. Bá Ànábì ṣe jẹ́ tó jẹ́ oní tìjú tó. Ànábì wá wọ bẹ̀. Nígbà tó wá wọ bẹ̀ wá mọ́ sùnmọ́ta kọ́ sí عليه ويدخل في حجاجها والناس متقصفون عليه. Takọ́sùfù ó náà ní wípé ní àwọn èèyàn àwọn akójọ láti Ànábì lérí àwọn èèyàn wá péjọ bìbà láti Ànábì lérí bí ṣe sọ ohun tí ń sọ fún ọ pé ẹ lọ sọ pé la ilaha illallah ẹ jèrè sẹ́ni pé ní wọ́n máa wọ pé kí ni ẹni tó ń sọ ẹni máa tún tẹ́sán ọ̀gá mi tí yàtọ̀ sí táwọn ti gbọ́ bí tẹ́lẹ̀ àwọn yẹn bá pé bí ìbàlẹ̀ Ànábì lérí wọ́n ti wá pé láàánábì lérí tí wọ́n ń gbọ́ ẹnu rẹ̀. وما رأيت أحدا يقول شيئا وهو لا يسكت يقول يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون. فما رأيت أحدا يقول شيئا. Ó ní wá léèyàn kankan nínú gbogbo àwọn tá ń péjọ sáànábì lérí tí wọ́n ń pé láànábì lérí tí wọ́n ń gbọ́ tánàbí sọ tí wọ́n ń gbọ́ wá sí tánàbí ń ṣe fún wọn níjọ́ náà tí wọ́n ń gbọ́ kẹ́límà tánàbí ń ṣe fún wọn níjọ́ náà. Ó ní ìrí kẹ́kẹ́ kó sọ kẹ́kẹ́ ẹnì kankan wọn ò sọ pa. وما رأيت أحدا يقول شيئا وهو لا يسكت يقول. Ànábì náà ní tí wọ́n Ànábì náà wá dákẹ́. Ìsà sọ fún wọn náà lọ ni pé يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون. Ànábì náà máa sọ fún wọn pé ẹ máa sọ pé la ilaha illallah. Tẹ́ ẹ bá ti sọ pé la ilaha illallah ẹ jèrè. Gbogbo wọn máa kí ó tí wọn ló máa kọ́kọ́ kéde fáwọn èèyàn. Ìgbà Ọlọ́run bá gbọ́ lọ́kàn o. Ìgbà Ọlọ́run bá gbọ́ lẹ́kàn o. Ẹ máa pé kó sẹ́lómi ní ẹ máa jọ́sìn fún àwọn Ọlọ́run o. Ẹ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ jèrè o. Ìjà mú nǹkan bí ìbọ́lọ́wọ́. Ànábì wa dákẹ́ sá wọn sọ ọ́ bẹ́ẹ̀ fún wọn àwọn náà sì ń gbọ́ ẹnìkankan òfin lẹ́sìn. قولوا لا إله إلا الله تفلحون. إلا أن وراءه رجلا وضع الوجه ذا عبيرتين. Ẹni wá ní pípẹ́ ní ẹnìkan wá bẹ ní èèyàn náà gba Muhammad. لأن وراءه رجلا وضع الوجه ذا عبيرتين. Ẹnu ọ̀lẹ́ ó pọ́n lára ó mọ́ lójú ó pọ́n. Ẹni yìí ó wá wà lẹ́yìn Ànábì sallallahu
alaihi wasallam. Sẹ́yìn bí gbogbo àwọn tó nàbí bá sọ̀rọ̀ wọn ò ṣe gidi. Wọn ò sọ kẹ́kẹ́. Ẹni tó wà lẹ́yìn àdébà Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n sọ pé إنه صادق كاذب إنه صادق. bẹ́ẹ̀ bí ṣe máa ń ṣe wá sí fáwọn èèyàn ní àwọn ọmọdé gbà ẹ̀wọ̀n mẹ́ta lọ́wọ́ إنه صادق. Ó kú onú ẹ̀sìn tí ń ṣe tẹ́lẹ̀ yìí. إنه صادق Ó kú onú ẹ̀sìn náà bàbá rẹ̀ fi ilẹ̀ ní o. Ẹ mẹ́ta lọ́wọ́ òkúrẹ́ yẹn ní òyìnbó nípa fún yín. إنه صادق كاذب. Òkúrẹ́ yẹn mẹ́ta lọ́wọ́ nípa fún yín mẹ́ta nàbí lóhùn ní sọ bẹ́ẹ̀ fún wọn. وقلت من هذا قالوا محمد بن عبد الله. Wọ́n níbẹ̀ ló tún wá wọ́n pè ní ẹ̀dá kọ̀ọ̀kan lẹ́ni tí wọ́n ń pè lókùrọ̀ ìgbà tí ń sì wá sí ìta. Wọ́n níbẹ̀ ló tún wá wọ́n pa níbo Muhammad sallallahu alaihi wasallam. ويذكر النبوة. Ànábì sì ń dáàbọ̀ pé ànábì ló ń kílẹ̀bù pọ́lọ̀ ló ràn án níṣẹ́. قلت ومن هذا الذي يكذبه. Wọ́n ní wọ́n tún bẹ̀rẹ̀ pé ẹ̀dá kọ̀ọ̀kan lẹ́ni ọ̀hún tó jẹ́ ìpè ló wá jáde wá ọkùnrin pupa tó jáde wá ti sọ pé irọ́ nípa ẹ̀mọ́dà ló òpùrọ́ ni ẹ̀mọ́dà ló ká ló tiẹ̀. قالوا عمه أبو لهب. Wọ́n ní ọmọ sọ́dẹ̀ tó pupa ti sọ pé lọ́wọ́ ànábì ń pa wọn tó ní ẹ̀mọ́ gbàgbọ́ ẹ̀mọ́ tẹ̀lé o. Ọ̀búrò bàbá rẹ̀ ni ọ̀nkù rẹ̀ ni Abu Lahab. Ọ̀nkù rẹ̀ ni onígbè nírọ̀. Àwọn aráàta òpó ànábì ní irọ́. Ẹni tí ó wá jẹ́ ọ̀nkù rẹ̀ ló wá pè é ní irọ́. Ọlọ́ni wọ́n dáàrú ní ìwà ìlúkà. مكذبين أولي النعمة ومهلهم قليلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا. Wọ́n yà ní ìgbé wá pé fàyíta fàrọ̀dà Rasulullah sallallahu alaihi wasallam mímọ́ kọ́ láti yìí. وإذا فعل رسول الله صلى الله عليه وسلم من مقولته Wọ́n ní bàtà bí bá ti parí ọ̀rọ̀ rẹ̀ ti sọ báyìí. قال الآخر من خلفه. Ìsúnmọ́ rẹ̀ ní ike ní ọ̀nkù rẹ̀ ń tẹ̀ lánàbì kiri. Gbogbo bí tànàbì gbá ti dé tí wọ́n ń sọ ilé ní ẹmọ sọ pé láì láì nàlá wẹ̀ kéré. Òun náà ti wà lẹ́yìn ẹ̀rí wọn sọ pé ẹ̀mọ́ gbà gbọ́. Wọ́n ní bá ti sọ pé ẹ̀gbọ́n náà gbọ́, òun sì máa sọ pé kí ni ẹ̀mọ́ gbà gbọ́. Ń ta àpò straight ní tẹ̀ lánàbì gbogbo tó bá fẹ́ dé lónìí àjọ débẹ̀ ni. Gbogbo tó wá fẹ́ polongo ọlọ́run ọba lẹ́yìn àjọ débẹ̀ ni. Tó wá wà lẹ́yìn àjọ olówó kankan ni pé máa sọ ọ́ nílò máa ní ọ̀nà pa. Bẹ́ẹ̀ náà ní pé rọ́lẹ́. يا بني فلان إن هذا يريد منكم أن تنسلخوا من اللات والعزى. Wọ́n ní ọkùnrin tí ń tẹ̀lé yìí, ọkùnrin tí ń pè sójú ọ̀nà àtọ̀lọ́ yìí. هذا يريد Ànábì ní bá gbò ó منكم lẹ́yìn ìgbà ní ìlànà ènìyàn ọmọ lágbájá sí ẹlọ́kùnrin. Kò sí ìkẹta tí ṣe wípé ní ó fẹ́ kẹ́ ẹ bọ́ra kúò, kẹ́ ẹ bọ́ àwọ̀ yín kúò, kẹ́ ẹ kúò nínú ẹ̀sìn àwọn bàbá yín. Kò fẹ́ kẹ́ ẹ sin làtámọ́, kò fẹ́ kẹ́ ẹ sin òǹzámọ́. Kódà àwọn tó jẹ́ ìpè ní àwọn tí máa ń fún yín lọ́wọ́ wa kú láfa. عليكم من الجن. Nínú àwọn tí máa ń fún yín lọ́wọ́ náà àwọn àlùjànnú. Kò fẹ́ kẹ́ ẹ sìn wọ́n mọ́, kò fẹ́ kẹ́ ẹ bá wọn ṣe má ní. بني مالك بني عقيش إلى ما جاء به من البدعة Ó والضلال. fẹ́ máa pè yín lọ síbi àdádálẹ̀ tó ń gbé wá ní o. Ọ̀nà àrùn tó gbé wá ló fẹ́ pè sí ẹ̀mẹ́ta lówó. Ta ní sọ báwọn? Abu Lahab, wọ́n kó ànábì ní sọ pé ẹ̀mẹ́ta lówó ẹ̀sìn àrùn tó gbé wá ló fẹ́ máa pè lọ bẹ̀ mọ́tẹ̀lé o. Bánàbí ṣe ń kọ́ lòún ṣe kí ni? Parí. لا تسمعوا له ولا تتبعوا. Wọ́n ní bá tẹ́símọ́ ìrìnláwù ẹ̀ gbọ́dọ̀ tẹ́tí sí ẹmọ́gbọ̀n tí ń wí o. فقلت لأبي من هذا. Wàlá tẹ̀tẹ̀bìrìhù. Ẹ má sì tẹ̀lé ọ̀rọ̀ tí ń sọ fún yín o. لا تسمعوا له ولا تتبعوا. فقلت لأبي من هذا. قال عمه أبو لهب. Ó ní
Àbúláàbí nù kí náà ló wá padà gbé yìí ẹsẹ̀ tí nínú àwọn tí wọ́n kó nira náà lẹ́ni tí wọ́n pe ànábì nírọ́ á ti sa àwọn kálá náà nínú wọn tún lẹ́yìn fún bọ́ọ̀lù sílẹ̀ ìtẹ́lẹ̀ náà ti rà ẹgbẹ́ kò kún ànábì lọ́wọ́ kò sọ́pọ̀ tiẹ̀ ní tó padà gbẹ̀yìn tó náà ẹ̀gbọ́ tọ́lọ́lọ́ ti ní wàdáwù ní wal-mukadhdhibin أولي النعمة ومهلهم قليلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا وكانت الجبال كثيبا مهيلا إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا وكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا السماء منفطر به كان وعده مفعولا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا فمن شاء اتخذ إلى ربه سبيلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا Èmi àti wọ́n lẹ̀. Wọ́n yíyọ ọ̀pọ̀ líla. Àṣèdèrà tí wọ́n nílẹ̀ ànẹ̀ tí wọ́n ń gbádùn ayé wọn ẹ̀yẹn tó rò pé bẹ́ẹ̀ lọ láti sí gbogbo ẹ̀ ní dáadáa fi sí èmi àti wọ́n lẹ̀. Wọ́n dàrú ní wọ́n ní mo kọ́ síbi ìtàkùlé ní àmọ́ tí wọ́n máa rí lọ́mọ ọ̀líla. Wọ́n sá fún wa nígbà díẹ̀ ní ọlọ́run mo bá mọ bí màá ṣe tú ìgbọ́kọ̀. Wọ́n dàrú ní wọ́n ní mo kọ́ síbi ìtàkùlé ní àmọ́ tí wọ́n máa rí lọ́mọ ọ̀líla. Ọkọ tí wọ́n á ṣe tiẹ̀ bẹ́ẹ̀ náà nìyàwó ṣe tiẹ̀. Tó ń pè ní Hammalatul Hababi. حمالة الحطب في جيدها حبل من مسد في جيدها حبل من مسد. Ìyàwó rẹ̀ yẹn, ìyàwó Àbúláàbí yẹn, oníjẹ́ Ummu Jamil kí mo pè é. Ummu Jamil. Ummu Jamil ló kọ̀ náà máa ń pè é. Arwa bintu Harbi gangan ní jẹ́ Arwa bintu Harbi ibn Umayya. Ó wá jẹ́ ukhtu Abi Sufyan, ó jẹ́ ọmọ ẹ̀yà obìnrin sí Abi Sufyan. لا تقل عن زوجها في عداوة النبي صلى الله عليه وسلم. Ummu Jamil yìí tí ń ṣe ìyàwó tani? Ìyàwó Àbúláàbí. Ó náà kéré níbi pé
ó sọ̀pọ̀tì ọkọ rẹ̀ tó wá jọ ń gbógun tà nẹ́bì. أو تكل عن زوجها في عداوة النبي صلى الله عليه وسلم. ọ̀tá tí ọkọ rẹ̀ kéde sánẹ́bí wa Muhammad ló náà dìde ewu ẹ̀ sánẹ́bí pé ibi tọ́kọ̀ ń lọ lòun náà lọ àwọn sì jọ jà nẹ́bì lógun. فقد كانت تحمل الشوكة وتضعه في طريق النبي صلى الله عليه وسلم. تحمل الشوكة. وتضعه في طريق النبي صلى الله عليه وسلم وعلى بابه لله. Yóò wá lọ tó sẹ́nu ọ̀nà ilé Ànábì Muhammad. Ọ̀nà bẹ̀rẹ̀ ilé náà. Ó ní bí àmọ́ látàrí Hákọ́bì náà ló bẹ́ẹ̀ tí lọ máa ń kọ́ àwọn ìṣẹ́ pẹ́ tí máa ń gbé tó ń wá tí ń ṣe pé Ànábì èmi àkọ́kọ́ mi àjọ máa fáìtì àjọ bọ́ ọjà rẹ̀. Àwọn sì nọ́ọ̀mà náà ẹ̀kọ́ kọ́kọ́ rẹ̀ lọ́wọ́ ní àbí kò tá kọ́kọ́ rẹ̀ náà ọkọ̀ bá sórí ibú tí wọ̀yàwó náà bá lọ́wọ́ bá sórí ibú ẹ̀jọ̀ sórí ibú pọ̀ náà. Ṣùgbọ́n tọkọ̀ rẹ̀ bá ń sórí ibú tí sí èrè torí tiẹ̀ bá pé ìwọ tètè kọ́kọ́ rẹ̀ sí pé bàbá ibi tẹ́ ń lọ wọ́n sí. Ó tètè pé padà ní kí sẹ́dẹ̀ ní kẹjọ sí èrè pọ̀ kí sẹ́dẹ̀ ní kẹjọ sórí ibú pọ̀. Ìdílé tó ti kẹ̀yìn ìdílé nínú ìwọ tọkọ̀ rẹ̀ tó bá ti pé bí tí ń lọ kì í sí ọ̀nà tó sì dán ọ lójú tètè fá létí. Tètè bẹ́ẹ̀ tètè bá a sọ̀rọ̀ bàbá alágbájá yìí tẹ̀lé lọ yìí sọ̀nà ẹ̀dá kun ẹ̀mẹ́jà wa ló tẹ̀lé lọ bẹ̀ ẹ̀yà ń padà ló dà ká lè sórí rẹ̀. Wọ́n sọ wípé ní àjọ ọkọ̀ bí bá ti ń lọ náà lè ní náà lọ wọ́n sọ wípé bí àlọ́kọ̀ rẹ̀ ń lọ ẹ̀jọ̀ sórí púpọ̀ báwọn ni èyí ń tẹ̀lé ọkọ̀ ẹni wúwú báwọn. Tó bá sì ṣèyàwó náà ló fẹ́ máa lọ bí àánú kókó rẹ̀ lóun má tẹ̀lé pé àyàwó máa sọ̀pọ̀tò mi ò níyàwó mi nà báwo mi ṣe wá ní ṣe tìyàwó mi náà máa sọ̀pọ̀tò. Ó tẹ̀lé pé ìyàwó rẹ̀ ń lọ bí àánú níbẹ̀ ìyàwó rẹ̀ kókó lójú ọ̀nà àánú nípasẹ̀ kókó lójú ọ̀nà àánú ní. وتضعه في طريق النبي صلى الله عليه وسلم وعلى بابه لله. Ṣùgbọ́n nígbà tí Ummu Jamil Awari tó ṣàbí tó sọ wípé ní ọkọ ló fẹ́ tẹ̀lé lórí ọ̀nà àmì yẹn kò náà wà lọ ní àdúgbò alára. وتضعه في طريق النبي صلى الله عليه وسلم وعلى بابه لله. Àwọn ìgbón gbogbo ẹ̀yọ́ lọ kó sẹ́nu ọ̀nà ànábì ojú ọ̀nà tá ànábì ó gbà yóò kó síbẹ̀ tó bá ti wá kó sí náà kọ́. وكانت امرأة صليطة تبسط فيه لسانها. وتطيل عليه الابتراء والدس. وتطيل عليه الابتراء والدس. Ó lè hu ète kan yóò kàn hún máa nílùú Muhammad yóò dédé fún yóò dédé yóò rọ yóò gbogbo ẹ̀mọ́ gbogbo tó sáfẹ́ fi bá tà lẹ́bi ẹ̀ ló sí ohun táwọn ọjọ́ wà fẹ́ yìí fún ó bá tiẹ̀ jẹ́ owó dasẹ̀ rẹ̀ ní wọ́n fi yẹn kó nira bá nílùú Muhammad. وتؤدج نار الفتنة وتثير حربا شعواء على النبي صلى الله عليه وسلم. وتؤدج نار الفتنة. تؤدج نار الفتنة. Iná fìtínà ni wọ́n máa ń kó. Iná wàhálà ni máa ń kó yóò máa kó náà fìtínà.
iná wàhálà ní nǹkan máa ń lọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam. وتثير حربا شعوا على النبي صلى الله عليه وسلم. bẹ́ẹ̀ náà ní ìmú àwọn ogun tó le tó ní agbára ní ìwú sí ọ̀dọ̀ ànábì pé kó sáà lè di ohun kó lè di wàhálà kó lè di fìtínà. ẹ mọ̀ àwọn kẹkọọ wà tẹ́lẹ̀ fẹ́ pòfókè ẹ̀dẹ́lẹ́kùn kẹtẹ́ wò pé ìwò kì í lè gbà ẹ̀. ìyàwó ń wà náà sí ni gbogbo kó lè dọ̀tẹ̀ kó lè di wàhálà kó lè di fìtínà gbogbo bẹ́ẹ̀ ní sáré pé kí wọ́n sáfi lè bàtà náà wà Muhammad jẹ́. ìwọ tó bá lọ́ọ́ ba òdodo jẹ́ ara rẹ̀ lọ́ọ́ bàjẹ́. ìwọ tó bá lọ́ọ́ fẹ́ pa ní òdodo ara rẹ̀ lọ́ọ́ fẹ́ pa òdodo ṣe é pa. bó ṣe wá ṣe gbogbo gbìyànjú yẹn lórí ànábì wa Muhammad. ولذلك وصفها القرآن بحمالة الحطب. gbogbo tí wọ́n ń ṣe yẹn inú wa fàáyà tó sọ kalẹ̀ nínú Suratul Masad. وامرأته حمالة الحطب. wípé ọlọ́run bá wá rìn rẹ̀ pẹ̀lú tó fi ròyìn rẹ̀ pé ìyàwó àbúlá tó náà kọ́kọ́ rẹ̀ lọ́wọ́ lórí ìbàjẹ́ tó jẹ́ pé ní máa ń gbé àwọn igi ẹlẹ́gùn àwọn igi ìsẹ́pẹ́ lọ máa ń gbé sójú ọ̀nà ànábì wa Muhammad. امرأته حمالة الحطب في جيدها حبل من مسد. لما سمعت ما نزل فيها وفي زوجها من القرآن. nígbà tó wá gbọ́ ọlọ́wọ́ bá sọ̀kalẹ̀ pé ọlọ́wọ́ bá ti sọ ọdídì súrà kalẹ̀ ní tìtorí tòun àti tìtorí ọkọ. nígbà tó gbọ́ pé súrà tó ti sọ kalẹ̀ nítorí tòun àtọkọ tí ń ṣe tàbá tí àdá Suratul Masad pé wọ́n àdáni wọ́n ní súrà tó ti sọ kalẹ̀ tí wọ́n fi ń bú òun àti ọkọ wà ló ti wá gbọ́. أتت رسول الله صلى الله عليه وسلم وهو جالس في المسجد عند الكعبة. ló bá lọ lè bá ànábì wa Muhammad. ẹ̀gbọ́ bí ó ti gbọ́rọ̀ yẹn ráì ànábì wa dáná lónìí gbà tó gbọ́ pé wọ́n máa ti sọ àyà kankalẹ̀ àbí súrà kankalẹ̀ nítorí ìwà ọkọ rẹ̀ àwọn ọ̀gbọ́n ànábì ń ké súrà kankalẹ̀ tó wáyé pé ní ọkọ rẹ̀ àti wọn dáadáa pọ̀ bẹ́ẹ̀ kó náà ń tán ní bẹ́ẹ̀ báyìí ó ti wá gbọ́ báyìí ló bá gbéra fún ànábì dáná lé torí tó wà kọ́kọ́ náà sọ pé báyìí kàyà ó dáná tó bá múra kán ní bá ń lọ. nígbà tí wọ́n ń lọ wọ́n lọ lè bá ànábì wa Muhammad. وهو جالس في المسجد عند الكعبة. ànábì wa táàmì tí wà lọ́dọ̀ ànábì ìṣesí náà ànábì wà ní wípé ànábì jókòó sínú mọ́sáàsì níbi Káàbà ìbẹ̀rẹ̀ ànábì wa. ومعه أبو بكر الصديق وفي يدها فهر أي بمقدار ملء الكف من حجارة فلما وقفت عليهما أخذ الله ببصرها عن رسول الله صلى الله عليه وسلم فلا ترى إلا أبا بكر فقالت يا أبا بكر أين صاحبك قد بلغني أنه يهجوني والله لو وجدته لضربت بهذا الفيل فاه. قلت والله لقى نبي محمد صلى الله عليه وسلم ما نبتي وأنا مساسي ومعه أبو بكر الصديق. ومعه أبو بكر الصديق. أبو بكر نبتي كل نبي مساسي جنا أجوا وقولي. وفي يدها فهران. obìnrin Ummu Jamili tí ń ṣe ìyàwó Abu Lahabi wà mú fíìmù kan dání òkúta kékeré kan yàrá òkúta tó ṣe pèlú bí àtẹ́lẹwọ́ bí ọmọ ọlọ لما وقفت عليهما أخذ الله ببصرها. ó sì ti pé ó múra ní ọmọ múra kékeré ní bá ń lọ pé ànábì ń dáná lónìí wọ́n ti
mọ́sáàsì ló wà ó ṣe débẹ̀ báyìí tó dé mọ́sáàsì pé kò mú ó lẹ kìíní ẹ̀ máa nẹ́bí ṣe. أخرج الله ببصرنا عن رسول الله صلى الله عليه وسلم. wọ́n ti dénú mọ́sáàsì báyìí afọ̀dà lọ́wọ́ bí basọ̀rí ọlọ́run kan mú ìrìnà rẹ̀ lọ. ìṣèkọ́lọ̀ ọ̀pọ̀ lójú o ṣùgbọ́n ìmúlọtọ́nà mú ìrìnà rẹ̀ lọ ìrí àbúgbà kí kò sí ránà ìlú ọ̀pọ̀ ẹ̀mẹ́tì. àwọn lẹ́sìn jọ wà ní mọ́sáàsì. ọgbọ́n àtàwọn ọ̀lẹ́bìnrin jọ wà ní mọ́sáàsì jọ wà pọ̀ ní ṣùgbọ́n dídé tí ó dé pẹ̀lú ìbínú tó dé tó ní kò àlẹ́bì dáhà lọ́wọ́ lónìí. òun lọ lẹ̀ ẹ̀kan máa ó wá délẹ̀ àlẹ́bì wà ń bẹ̀ ọgbọ́n kiri wà ń bẹ̀ ìwọ̀n àgbà kí kùrá nàbì ìní ayé àkùrá ń gbọ́ ẹ̀dá àkọ́rọ̀ àtàlẹ́ kùrọ̀ ádà جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا الله وإذا قرأت القرآن والنبي صلى الله عليه وسلم طبعا القرآن إذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا. tó bá fẹ́ kó sówó ọ̀tá ọlọ́run bí ó sì kú ọyọ. Ànábì bẹ́ẹ̀ kò sí láti nábì. ìdọ́gba àtàlùkọ̀ wá ní ànábì kéjálẹ̀ lọ́wọ́ fi sọ bá nábì bẹ́ẹ̀ ìdáàbọ̀ àtàlùkọ̀ ìdọ́gba àtàlùkọ̀ ànàjà nínú bẹ́ẹ̀nàkà. àwọn ọmọ ọmọ ó ṣe láàrin wọ. وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا. tí wọn ò gbàgbọ́ tí wọn ò ṣe tọ́lọ́ tí wọn ò gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn wá sí hijaba mastur yàní mastur bá ṣe maf'ul láàrin ṣùgbọ́n túmọ̀ ismu al-fa'il yàní hijaba sátìrọ̀ alága sí ní ilé fún so hijaba mastur pé gàgá tí ó di tí ó máa bẹ tí ó di gàgá yẹn á ṣe fún so gàgá yẹn lọ́wọ́ bá ṣe láàrin Ummu Jamil arwani tó hàr àtànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam níjọ tó fẹ́ lọ àmà nẹ́bí ọlọ́wọ́ wà jẹ́ orí. ọ̀làdọ̀rọ̀ ilá bàbá kìí. kò bá rí kẹ̀kẹ́ nínú mọ́sálásí bí ọ̀nà ìjọ bá kiri lọ ànẹ́gbà Muhammad sì bẹ̀rẹ̀ rẹ̀ sallallahu alaihi wasallam. فقالت يا أبا بكر أين صاحبك؟ bí Ummu Jamil ṣe wá wà mọ́sálásí wá ní ìwọ bá kiri ọlẹ́yẹ̀dà ó lọ rẹ̀ sí wa wọ́n rí bí ẹ̀bá kiri ẹ̀dọ̀ àwọn mọ́sálásí ṣùgbọ́n kò rí wọ́n bí ẹ̀bá kiri ọlẹ́yẹ̀dà ó fẹ́ rí lónìí mọ́mọ́dà bí àwọn akiri yóò mọ̀ ẹjọ́ lójú pé náà rèé sọ ọkọ lójú ni ó rèé ṣùgbọ́n kò sọ pé òun rèé ẹ̀ǹpẹ́ àwọn ti yọ ọgbà ìwọ̀n kíkò rí ìwọ̀n ohun tí ń wò pé kò máa rà níbi àtẹ́bíta àjọ jókòó ṣùgbọ́n sáàmà akẹ́kẹ́kẹ́ ọ̀rẹ́ rẹ̀ dà ọ̀pọ̀lọpọ̀ ní àgbàwó yàtú ní wọ́n lọ ìdáwó wọ̀jẹ́ títúrò mọ́ ó ní ìró ti dé wá bá mi kọ́ sọ fún ìró ti dé wá bá mi kọ́ sọ fún pé ń bú mi ẹni bú mi sẹ́lẹ̀ ibi ní súrà àtàsọ̀kalẹ̀ nítorí rẹ̀ ọ̀sẹ̀ àti bí èkú náà ló jẹ́ sí. ó ní wọ́n sọ fún pé bú mi ó ní wò ó mo fọlọ́ nkúra káàkiri kí mo lọ rí bí lónìí. ọlọ́ọ̀dì lọ wájá títúrò lágbára kútu bẹ́ẹ̀ láàgá lè ṣe ìfèrè fáàrù. ọ̀rí kiri tí mo mú dání ọlọ́kùnrin akéèké tí mo mú dání ọlọ́mọ ọlọ́ tí mo mú dání ọ̀rí káàkiri kí mo lọ rí ẹ̀yìn ọmọdé ọ̀rẹ́ rẹ̀ bí ìbá lẹ́mọ lẹ́nu gbogbo yìí rẹ̀ nígbà tí fọ́ mo fẹ́ fi fó èyí rẹ̀ ẹnu rẹ̀ táfi fi ń gún mi o ẹnu rẹ̀ tí fi ń gún mi o ni mo fẹ́ fi fọ́ mo fẹ́ fi rán ni ṣùgbọ́n lọ́nà ìgbọ́n bá bì ẹ bá ògbé ṣe máa ṣe
àwọn ẹ̀fọ́ wàhálà tóbìnrin bá ti sí pé fúnjà pákí wàhálà fẹ́ ṣẹlẹ̀ nù tóbìnrin bá ti bá ti fúnjà pákí àwọn ọmọ pé ìjà fẹ́ ṣẹlẹ̀ nù fún àfúrà kẹkẹkẹ gbogbo ara wọn sọ tó bó náà ṣe sẹ́mìnà káni mo bá bá nílò ní ẹnu rẹ̀ bá fọ́ ìbá fọ́ ẹnu ọ̀rẹ́ rẹ̀ lónìí àmọ́ wọn láyé ní làṣàrẹ́ tó ń tó mọ̀ bọ́ọ̀lá. ó ní ṣùgbọ́n máa mà níwà á rán sí ìyẹn ràn sọ́kọ̀ rẹ̀ sọ ọmọ wípé ní kọrin lèmi náà ó sọ fún àbájú ó ní sọ ọmọ pé kíni kọrin lóbìnrin ní ilé èmi náà mọ orí kọ ó wá ń kọrin bá tẹ̀lé ìjọ náà. مضمما عصينا ودينه قلينا مضمما عصينا ودينه قلينا مضمما عصينا ودينه قلينا وأمره أبينا مضمما عصينا ودينه قلينا وأمره أبينا مضمما عصينا. orí ìjáwó tó náà kọ bá nẹbi ní àgbẹ̀ wà nẹbi bòlù tó náà lọ forí ikú padà. مضمما عصينا wọ́n ní mضمما عصينا ودينه قلينا وأمره أبينا مضمما عصينا. orin wo níyàwó abúláàbí kọ fún ànábì ọmọ jẹ̀bi orí tó kọ fún jọ́nà. مضمما عصينا. sẹ́nu pé kò sì bá ń bẹ̀ ìgbẹ́ náà ló ti mú orin fún kò bá ànábì ń bẹ̀ ó ló fẹ́ fọ́ lẹ́nu. àìwá bá ń bẹ̀ wọ́n sọ wá ní káwọn bá kìlọ̀ máa jíṣẹ́ fún wọn sọ pé مضمما عصينا. مضمما عصينا ودينه قلينا وأمره أبينا مضمما عصينا. محمد لا نبغى محمد جاي صلى الله عليه وسلم وأنبي مضمم سمعي محمد أنت أنين tó bá fẹ́ sọ ọjọ́ opposite yóò di kíni mudhammam ó di pé wọ́n sọ pé ní kíní kan ó wà mahmudan wọ́n ti fẹ́ sọ opposite wọ́n sọ pé kíni nǹkan yẹn madhmuman kò yé nígbà tí wọ́n sọ pé ní olóríire tí wọ́n wá fẹ́ wò ìpè ní àdúgbò ní pé olóríire wá olóríire ẹ̀tìgẹ́tì Abu Jahali tí jẹ́ Abu Jahali kìí ṣe fún Abu Jahali gẹ́gẹ́ ní jẹ́ Abu Hikma gẹ́gẹ́ ní jẹ́ Abu Hikma kí bá bọ́ ọmọ àbí ilé ìwé ṣe bá bọ́ ọmọ ẹ̀ tí ó sì sí láti rẹ̀ ẹ̀ tó ẹ máa pẹ́ ní kíni Abu Jahali wọ́n fi ọkọ̀ sí ti rẹ̀ rẹ̀ so àdẹ́gbà Muhammad ẹni tá a yìn ní ṣùgbọ́n gbà tí Mujahid ni wá fẹ́ bá ló kọjẹ́ wá èmi sì òun ní pè ní Muhammad kò yé pé ní pè ní kíni Muhammad ní pè ní mudhammam. مضمما عصينا. ó wá pé àwọn ló ní opposite ogbó rẹ̀ ní wọ́n fi sọ pé mudhammama عصينا. مضمما عصينا ودينه قلينا ودينه قلينا وأمره أبينا مضمما عصينا ودينه قلينا وأمره أبينا مضمما عصينا. ìwé ní àbùkù tọrọ wọn pè lẹ́nu ẹ̀yìn lẹ́nu ìyàwó Abúláàbí ni orí ti sọ o Muhammad làwọn máa ń ṣe ẹ̀yìn lànàbí o ṣùgbọ́n lẹ́nu àwọn ọkọ̀ mudhammama عصينا. مضمما عصينا. ìwé ní ekú tọrọ wọn pè lẹ́nu ẹ̀yìn عصينا àṣẹ ọ́ àgbọ̀rọ̀ sí ẹ̀rẹ́ tó bá fẹ́ dàtà عصينا náà
tó máa ń wọ́n ní àṣọ yìí lọ́sàn pé àṣẹ ọ́ ni ìtumọ̀ pé àṣẹ ọ́ ni bí àgbọ̀rọ̀ sí ọ lẹ́nu tó bá ní àtọ́ àyínà àtẹ̀lé ọ àtọ́ àyínà kà àtẹ̀lé ọ àṣọ yìí náà kà àtẹ̀lé ọ àṣẹ wa àbọ̀ tiẹ̀ ó dà ìwọ mọ̀tá ń pè mọ̀ ọmọ ìlú àtẹ̀lé ọ àtẹ̀lé tó ọlọ́run sí. ọ̀dí iná wo ọ̀gbọ́lẹ̀ iná. sọ́wọ́n ẹ̀sìn rẹ̀ tó ọlọ́ọ̀gbé wá ẹ̀sìn tó ọlọ́ọ̀gbé wá tó ní tí àwọn bàbá wa kò jẹ́ ìkẹ̀kẹ́ mọ́ ẹ̀sìn tó ọlọ́ọ̀gbé wá ẹ̀sìn kú tó ọlọ́ọ̀gbé wọn àtúwá kọ̀ ọ́ náà kọ̀ ọlọ́wọ́ kọ̀ ọ́. wà á kọ́ lẹ́rù àbẹ́yìnà. wọ́n á sọ fún wa rí àṣẹ tó ọlọ́wọ́ á gbé wá bá wa fún ká máa tẹ̀lé wọn kọ́ ọ́ àtẹ̀láṣẹ rẹ̀ àtẹ̀láṣẹ ọ̀ àṣẹ rẹ̀ á kọ́. ọ̀gá mọ́mọ́ ní àṣọ iná. ìwọ Muhammadu ìwọ mọ̀tánmọ́mù kò pé Muhammadu ní ìwọ mọ̀tánmọ́mù àṣẹ àgbọ̀rọ̀ sí orí tó kọjọ́ náà. ọ̀gá mọ́mọ́ ní àṣọ iná. wà ní iná wo ọ̀gbọ́lẹ̀ iná. wà á kọ́ lẹ́rù àbẹ́yìnà. ọ̀gá mọ́mọ́ ní àṣọ iná. méjì náà làwọn kọrin ẹlòmíràn máa kọrin ẹ̀rí máa bọ́ síbi tó dáa wọ́n á sì kọrin ẹ̀sìn tó lọ́wọ́ ọ̀gá ládá ẹlòmíràn sì máa kọ tiẹ̀ yóò máa kọ́ síbi kíni ibi àìdá. ọ̀gá mọ́mọ́ ní àṣọ iná. irú olórin tí wù jẹ̀mí nìjẹ́ tó lórí dáadáa ló wà ẹ̀wọ̀n ní tó kọ sáà náà. ọ̀gá mọ́mọ́ ní àṣọ iná. ọ̀dí iná wo ọ̀gbọ́lẹ̀ iná. wà á kọ́ lẹ́rù àbẹ́yìnà. ọ̀gá mọ́mọ́ ní àṣọ iná. ṣé mo ń pè ní tani sọ. sọ́ra lẹ́bi. sọ́ra lẹ́bi bẹ̀. lọ́wọ́ ní sọ. Abubakar. nígbà tó wá ń kọrin bẹ́ẹ̀ tán tí ò rí tó bẹ́ẹ̀ ṣe tí ò ránà bí tó mọ̀ sọ̀rọ̀ fàájì. ọmọ sọ̀rọ̀ lọ́gbà bọ́ọ̀lù Abubakar. nígbà tí ó ṣe ìpè kó ránà bí ẹni tó fẹ́ fi òkúta fọ́ ní ẹnu kò rí mọ́ ló bá sọ̀rọ̀ fàájì ló bá ṣẹ́rí kò bẹ́ẹ̀. ó sì wá ṣẹ́rí kò bẹ́ẹ̀. Fakọ́lá Abubakar bá ní. Rasulullah àtàrọ̀ márùn àtìkà. ó ní wọ́n ẹ̀ pé ó mú jẹ̀mí ti lọ́ntì ẹ̀ wọ́n ní wà ní ọdún pé kò rí ọ ọdún kò rí ọ kò máa rí ọ máa rí pé kò rí ọ. Rasulullah àtàrọ̀ márùn àtìkà. Fakọ́lá ó ní wà nẹ́bí ọ̀rí pé ní ọmọbìnrin yóò rí ọ ní. ọ̀gọ́lá márùn àti lákòdì afẹ́fẹ́lọ́ ní Masọ́lìhà á ní. lákòdì afẹ́fẹ́lọ́ ní Masọ́lìhà ní. ó ní bẹ́ẹ̀ ni kò rí ni torí pé kí ó ṣe gbé lọ́wọ́ wá ti máa gba ojú rẹ̀ pé kó má rí ojú òun ò fọ́ ṣùgbọ́n kò dúró ní. so ìwọ náà ó yọ wà bí kan wàhálà fẹ́ ṣẹlẹ̀ bí kan nǹkan kan ṣẹlẹ̀ wọ́n kidnap àwọn èèyàn ni wọ́n ṣe wàhálà bí kan wọ́n wá kàlọ́ وإذا قرأت القرآن جعلنا بين قولين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا. لا يؤمنون بالآخرة حجابا مستورا. وإذا قرأت القرآن صم بكم عمي فهم لا يبصرون. إذا قرأت القرآن أعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا. أعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا. So ẹni tí ní ẹni tó kó ní ara nínú a ti sọ ti bàbá ti ṣe àbúlá
aṣọ ti ìyàwó tí ń ṣe ìyàwó rẹ̀ á fún aṣọ tó máa ṣùgbọ́n kì í ṣe òun. Kí wọ́n ló wá padà gbẹ̀yìn gbogbo wọn àwọn aṣọ. Ìní ẹ̀ fi rí tọ́nà ọba fi ń sọ fún àdàbí pé má gbèjà ara rẹ̀. Àwọn náà bá lè yá gbèjà وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا. إن الذين أنكروا وجحيما وطعما ذا غصة وعذابا أليما وطعما ذا غصة وعذابا أليما. Allah